ó ga ọ ẹ̀yin tèmi ó tún ti ṣẹlẹ̀ o bàbá Adebayo ní tí ò bá ń ṣe Ọlọ́run tó wà lẹ́yìn Nàìjíríà òun ló jẹ́ kí Donald Trump ya Nàìjíríà o òun ló jẹ́ kí Donald Trump ya Nàìjíríà pé Nàìjíríà bá ti kó sí wàhálà rẹpẹtẹ ní pé ìgbà táwọn tó ní fọ́n tó lè kanná wọ́n wà nínú ìlú yìí kò sí ìrànlọ́wọ́ tán lè ṣe fún ìlú Nàìjíríà lórí àwọn Boko Haram tí ò bá ń ṣe pé Ọlọ́run ló gbọ́ àdúrà Nàìjíríà láti gbé Trump dìde sórí àwọn ọ̀rọ̀ Boko Haram bẹ́ẹ̀ dẹ̀ náà lẹ̀ ní general kan ti jíṣẹ́ fún wọn báyìí pé Boko Haram wọn ti flush wọn dànù kúrò nù Nàìjíríà pé wọn ò sí Boko Haram mọ́ pé èyí tó wá kù káàyàn nu gba wa Nàìjíríà báyìí wọn ní ọ̀rọ̀ kidnapper ni ẹ̀yin tèmi eléyìí tí wàá ti kọjá bẹ́ẹ̀ at least Ọlọ́run ti bá wa ṣẹ́gun Boko Haram ó wá kù ti kidnapper àwọn méjì farajọra. Anyway, don't forget to subscribe, like and share this crossblog XTV ẹ̀jẹ̀ àjọgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ revelation ìlẹ́nu bàbá Adebayo àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. wà á jọ náà kí ìbáṣepọ̀ yín ṣe kí ni. You need to have a smooth relationship with God. ẹ má máa sọ ṣẹṣẹ bá ti níwájú Ọlọ́run báyìí ẹ má sọ àkókò orí ọ̀fẹ́ dànù. Once you are before God, don't má jẹ́ waste kó rí that inú time of àti grace. títà. Don't let anybody your spiritual ẹ and jáde outside sọ end. tọrọ Let kan. me tell you one truth. Ọlọ́run wà ní orílẹ̀-èdè. God is in this nation. ẹ gbàgbé Forget it. ó bá ohun tó ń bá máa sọ kan láwọn wòlíì kan ló kúkú ni wọ́n ìyẹn àwọn wòlíì olórí burúkú. You know, regardless of whatever they are saying, kan maybe láwọn some prophets pásítọ̀ are kan máa sọ̀sọ́ kú unfortunate. sọ Some àwọn pastors kan máa are sọ̀sọ́ kú sọ unfortunate. sáwọn ìyẹn àwọn pásítọ̀ olórí That's burúkú. pastors that are unfortunate. God, àwọn tí wọn ò mọ tí wọ́n gbà. those that don't know what they believe. àwọn mọ àlè. Bastards. ló jẹ́ kó máa sọ̀rọ̀ òdì sí That's Ọlọ́run wa. why they are speaking ill of our God. wọn kò tẹ̀sẹ̀ tó lè sọ̀rọ̀ òdì sí Ọlọ́run. No one can speak ill of God. Praise the Lord. Hallelujah. àtò òru èní Middle of this night, Ọlọ́run sì tún sọ fún mi. God was still telling me, ọmọ mi my son, èmi ni mo gbà yín lórílẹ̀‐èdè yìí o. I'm the one that saved you in this èmi nation. ni I'm mo wà pẹ̀lú yín the one lórílẹ̀‐èdè with yìí you in o. this nation. èmi ni mi ò gbà kí ìfẹ́ àwọn ènìyàn I'm the búburú one ṣẹ that allowed lórílẹ̀‐èdè the yìí o. plan of the wicked one to come to pass in this nation. ó lọ́mọ mi. He said, my son, ẹ rí bí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ mi tẹ́ ẹ jẹ́ àyànfẹ́ mi ẹ ò fi ògo fún òun Ọlọ́run tó. can't you see that you are my children, my beloved, you are not giving glory to God as expected, as required? dágbára wa ni. Is it by our power? ṣé ìmọ̀ wa ni. Is it our knowledge? ìbáwọn kan lówó tán lè fi ra irinṣẹ́ ogun lórílẹ̀‐èdè. Some, they have money they can use ẹ to wo buy ọ̀pọ̀lọpọ̀ weapons of warfare in this àrí nation. chọ́ọ̀chì mi tó lówó tó lè kó lẹ̀ tán lè fi ra nǹkan ogun pé orílẹ̀‐èdè ẹ gba nǹkan ogun. We ẹ have jẹ́ ká fi dojúkọ àwọn oníkálukú wọn gbé mú Churches that pamọ́. can buy weapons of warfare that says, take as a nation, go and face these wicked people. fúnra Ọlọ́run wa lọ sí Donald Trump nìyí. But God by himself went to open the understanding of Donald Trump. láti jókòó dáadáa ká wò kí ló kan Donald Trump pẹ̀lú ọ̀rọ̀ ìlú yìí. So let's have a good understanding what concerns Donald Trump with his nation. ibi ilẹ̀ sì tún wà. We are here. Olúwa ló máa fi ogun ẹ̀yìn ja Nàìjíríà. The Lord said he's going to fight Nigeria with a battle from the back. Amen. Amen. ogun ẹ̀yìn yẹn ló fi ń jà lọ́wọ́lọ́wọ́ And báyìí. that is what is happening right now. okay ní ìsìn Let's have a look. as a Sunday yesterday As at yesterday, Monday okay, Monday, ọ̀gá kan general kan one general ó ní bàbá said, Father, ó ní kò sí swap kò sí Boko Haram mọ́ ó ní gbogbo wọn náà ti padà. he said, no more ISWAP, no more Boko Haram, they've all been killed. ó lóun tó kù làwọn kidnapper. He said, what is left now are the kidnappers. àwọn kidnapper. The kidnappers. praise the Lord. Hallelujah. ó lọ Amẹ́ríkà ní àwọn ìjọba wọn lè ṣiṣẹ́ lórí ìyẹn fúnra wọn. He said, America says the government can work on that one by themselves. ẹ wo bí Ọlọ́run ṣe ń nawó agbára Look ẹ̀ at how God is stretching forth his mighty fún hand of power. àwọn àyànfẹ́ rẹ̀. For we, his beloved, ẹ jẹ́ káàárín àwọn àtọ́lọ́hún gó. let's have a good relationship with God. praise the Lord. Hallelujah. tó o bá lè wòra ẹ If you cannot look at yourself, ojú wẹ̀yìn look back, kó wo ilé ẹ look at your home, kó wo àwọn ọmọ tó bí look at your children, kó kàn jókòó kó o ronú just sit down and think pé Olúwa that, Lord, pẹ̀lú gbogbo ìgbé ayé tí mo gbé with all the life I've káyé lived, àwọn ọmọ mi lè dáa so that my children's life ní can get ìgbà tí better. mo bá wà ní alẹ́ When I'm in my old age, gbogbo ohun tí kò dáa nínú ayé mi mo jọ̀wọ́ rẹ̀. all that is not good in my life, I'm surrendering them to you ó all. wá jẹ́ káàárín ìwà àtọ́lọ́hún wá dán mọ́rán. Then I'll have a smooth relationship with God. Ọlọ́run ń wéṣẹ̀ orí ọ̀fẹ́ o God don't waste grace. kì í wéṣẹ̀ orí ọ̀fẹ́ o. He does not waste grace. Ọlọ́run ń wéṣẹ̀ àánú. God don't waste mercy. ẹ jẹ́ kí ìbáṣepọ̀ yín dán mọ́rán. Make sure you have a smooth relationship with Daddy. God.
ó lè máa wò mí bíi pé àbúrò ẹni mo jẹ́, mo mọ Ọlọ́run gan, kì í jẹ̀yàn gún. You can be looking at me as if I'm your junior. I know God very well. He is a good rewarder of those that diligently seek Him. Òde wájú Ọlọ́run ò ń ṣe nǹkan mi. You get before God, you are doing another thing. Èpè náà tún máa fólúwa. They will cast a spell on you. Inú àwọn áńgẹ́lì ò ní dùn sí ọ. Angels will not be happy with you. Ohun tó tún ṣe yẹn tó fi ń kó bọ́mọ tó bí. What you are doing isn't to affect your children. Yàtọ̀ àárín wa, ẹ jẹ́ ká tó àárín àwọn Let's àtọ̀lọ́run ṣe. amend our relationship with God. Àánú wà o. There is mercy. Oore ọ̀fẹ́ wà o. There is grace. Ojú rere wà o. There is favor. Ọlọ́run wa iṣẹ́ wà. Our God is still Ó sì alive. ṣe iṣẹ́ agbára. And He's doing works of power. Akiriṣore ní. He goes about doing good. Alágbàwé ní. He's an advocate. Ẹ fi ìwà rere kún. Add good behavior, good character, good attitude to it. Praise the Lord. Hallelujah. A fẹ́ gbàdúrà. We want to pray. Amen. Amen. Oh, amen. Amen. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.